Iṣẹ́ yìí wà fún láti gba ajé tó wà lára wa padà. Bóyá o sọ ajé yìí nù nípasẹ̀ ìbálòpọ̀ ni, àbí o sọ ajé yìí nù nípasẹ̀ ibi tó gbé àbí ibi tó gbà kọjá. Iṣẹ́ tó máa lò láti fi gba ajé ara ẹ̀ padà lélẹ̀. O máa lo iṣẹ́ yìí ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Monday, ṣùgbọ́n ọjọ́ Sunday alẹ́ ló ti máa prepare iṣẹ́ yìí sílẹ̀. Wàá lè lò ní ọjọ́ Monday. Ìwọ tí o bá ti book fún iṣẹ́ ajé olókun, mo kí ẹ kú oríire fún iṣẹ́ yìí. Ìwọ tó bá dẹ̀ fẹ́ book fún iṣẹ́ ajé olókun yìí náà, ẹ tètè máa send order yín, nítorí pé a máa pack gbogbo iṣẹ́ yẹn ní ọjọ́ Monday. So gbogbo order máa jáde síta ní ọjọ́ Tuesday. Iṣẹ́ iyọ̀ yìí àkànṣe iṣẹ́ ni. Bá a ti darí mi ni mo ṣe ṣe. O ò ní lò ó pẹ̀lú ògo Ọlọ́run kó má ní ẹ̀rí tó lágbára. Ó dájú, ṣùgbọ́n Ọlọ́run ọba ó dájú jùlọ. Yes. Ó máa ṣiṣẹ́ ìkalẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday. Kí ló máa lò? Wàá gẹ̀tì àgbọn. Tó o bá ṣe ní Sunday lè wàá ṣe next week Sunday. Ṣùgbọ́n make sure pé iyọ̀ ajé olókun yẹn ti wà lọ́wọ́ ẹ̀. Àti ẹ̀yin tẹ́ wà ní diaspora, ó máa lè ṣiṣẹ́ yìí torí pé ohun tó máa nílò, ohun tó wà nítòsí ẹ̀ ni, tó lè máa ṣe ẹ́ láǹfààní láti gba ajé ara ẹ̀ padà. Pẹ̀lú ògo Ọlọ́run ni mò ń sọ nípa ẹ̀. O máa lẹ́rìí. Wàá mọ̀ pé nǹkan kan padà sí ẹ lára. Wàá mọ̀ pé àyàndá nǹkan tó jẹ́ tiẹ̀ àyàndá ẹ̀ fún ẹ. Ògo Ọlọ́run ni. Àṣẹ ẹ̀ ni, kò kí ń ṣe agbára èèyàn kankan. O máa gẹ̀tì àgbọn ẹyọ kan. O máa gẹ̀tì ìmọ́lẹ̀ white, candle white ló ń jẹ́ bẹ́ẹ̀. O máa gẹ̀tì ajé olókun yìí. O lè lo sea salt o. Ṣùgbọ́n tó bá gẹ̀tì ajé olókun yìí, ó máa jẹ́ kó wà powerful. O ò ní máa tún iṣẹ́ yẹn ṣe mọ́. Ìdí tí àwọn iṣẹ́ àkànṣe iyọ̀ yìí fi wà nílẹ̀ báyìí, tí Olúwa fi darí wa pé ká ṣe báyìí, ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń lo iṣẹ́ tó jẹ́ pé instead tó yẹ kán fi yọ̀ǹda nǹkan fún lódindi, lábọ̀lábọ̀ ni wọ́n yọ̀ǹda ẹ̀ fún. Àwọn nǹkan tó yẹ kó gbà ní odindi díẹ̀díẹ̀ ni wọ́n fi lé ẹ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá ní iyọ̀ àkànṣe yìí lọ́wọ́, definitely gbogbo nǹkan tó bá lò fún odindi ni. Ọlọ́run ni o, kò kí ń ṣe ènìyàn. So wàá ti bu omi sílẹ̀ sínú bucket tó tó ẹ wẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday. Iyọ̀ ajé olókun yìí, ó máa bu ẹ̀kún ọwọ́ kan, jẹ́ kó kún ọwọ́ ẹ as in handful. Torí pé o fẹ́ gba ajé ẹ padà lódindi. O ò fẹ́ kán máa yin lé ẹ lọ́wọ́. O ò dẹ̀ fẹ́ kán máa mú lé ẹ lọ́wọ́ láàbọ̀. So o máa dà sínú omi yẹn. Àgbọn ẹyọ kan yìí, wàá kọ́kọ́ fi àgbọn yìí, wàá gbé síwájú orí ẹ̀, wàá pe orúkọ ẹ, ìwọ obìnrin, ní ẹ̀ẹ̀méje. Confirm níṣẹ́ yìí. Wọ́n máa yọ̀ǹda ẹ̀ fún ẹ tán ni. Ẹ gbàgbé, Ọlọ́run ni. Wọ́n máa yọ̀ǹda ẹ̀ fún ẹ tán ni. Wàá pe orúkọ ẹ sí inú àgbọn yẹn ní ẹ̀ẹ̀méje, ìwọ obìnrin. Ìwọ ọkùnrin ní ẹ̀ẹ̀mẹ́sàn-án. Ọwọ́ gbàdúrà. Gbogbo ibi tí ajé ara mi wà, ibi tán tà sí, ibi tí mo sọnù sí, níbi tí mo gbà kọjá tán ti gba ajé yìí, ó yá ẹ dá padà fún mi, èmi ni mo ní. Nítorí pé èjì kan kì í jà kó dominú àgbọn nù. Ẹ lè gba ajé mi lára mi sẹ́. Ẹ gba ajé mi fún mi, èmi ni mo ní ajé mi. Yes. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn, wàá já ojú kan nínú àgbọn yẹn, wàá dà sínú omi yẹn tó ti da iyọ̀ ajé olókun sí yẹn. Tó bá ti wá dà síbẹ̀, wàá wá mú ìmọ́lẹ̀ yẹn, wàá tún fi síwájú orí ẹ̀, wàá fi gbàdúrà, wàá pe orúkọ ẹ sí. Wàá wá ka Psalm 3. Tó o bá ti lè ka Psalm, gbàdúrà bí Ọlọ́run bá ti darí ẹ̀. O fẹ́ gbàdúrà yẹn lórí ajé, lórí ògo tó gbé wáyé ní ajé ẹ̀. Tó bá ti sọ ajé nù, ó ti sọ ògo nù. Tó bá ti wá ṣe lé ìtàn bẹ́ẹ̀ yẹn, tán ìmọ́lẹ̀ yẹn sì di omi yẹn, jẹ́ kó jó tán, kó o dẹ̀ lọ sùn. Lọ sùn tán síbẹ̀, kó lọ sùn. Tán síbẹ̀, kó lọ sùn sẹ́ẹ̀. Tó bá ti di láàárọ̀, sórí àjókù kándù yẹn tó jó kanlẹ̀ yẹn, ṣí nídìí, dà sínú omi yẹn. Wá bọ́ síta níbi tí ẹ̀là ti wá, níbi tí òòrùn ti yọ ní àárọ̀ kùtù, bó jẹ́ 5 ẹ̀bí 5:30, jáde lọ síbi tí ẹ̀là ọjọ́ ti yọ, tí òòrùn ti jáde. O lè lo látọjú wíńdò ẹ̀, tó bá yẹ pàtọ́jú wíńdò ẹ̀ ló ti rí. Dúró síbẹ̀ kó o sọ̀rọ̀. Dúró síbẹ̀ kó o pàṣẹ. Ó yá ògo mi. Mo rán ìwọ ẹ̀là ọjọ́ yìí tó yọ lónìí, mo rán ẹ níṣẹ́. Ní gbogbo ibikíbi tá a gba jí ara mi sí, tá a gbogbo mi sí, ó yá lọ gbà fún mi. Tó bá ti ṣe tán, má ti sọ̀rọ̀ síyàn. Wọlé lọ. Omi tó ṣe kalẹ̀ yẹn gbé lọ sínú bedroom. Tó bá fẹ́ wẹ ọṣẹ, kọ́kọ́ wẹ ọṣẹ. O ò ní lo ọṣẹ pẹ̀lú iṣẹ́ yìí, kò possible. Tó bá ti wá ṣe tán, bú omi yẹn kó o fi ṣanra. Kándù yẹn tó wà nínú ẹ̀ yẹn, o lè sọnù. Kò sí nǹkan tó fẹ́ fi ṣe mọ́. Má nu ara, jẹ́ kó mi gbẹ mọ́ ẹ lára, kó má pàṣẹ. Mo lo iyọ̀ ajé olókun yìí. Mo lo iyọ̀ yìí sẹ́. Mo lo àṣẹ
tá a fi dá àgbọn tí ìjì ayé kan ò kí ń da omi inú ẹ̀ nù. Ajé ara mi mo gbà padà. Lu àṣẹ ìpè mèrè ọba Ọlọ́run tó pe ìránṣẹ́ yìí, ó yá lọ gba ajé ara mi fún mi. Tó bá nígbàgbọ́ kó o dẹ̀ fomi yẹn ṣanra, ó tán. Má nu ara ẹ̀, má wọ bàtà tó bá ti ń ṣiṣẹ́ yìí, ó tán. Wàá rí ìyanu. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹ, kì í ṣe mi. Mo wò wàá rí pé àwọn kan tó ń ṣe tó ń rojú kókó ṣe yẹn, ó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe ní ìrọ̀rùn. Go and try it. Ó máa yin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lórúkọ Jésù á dára fún wa. Má gbàgbé bá mi like, share sí àwọn ẹlòmíràn tí wọ́n nílò olùṣẹ́ báyìí. Ìwọ tó ẹ̀ṣẹ̀ rí mi wò for the first time, má gbàgbé láti follow page yìí fún ìmí tó máa ṣe láǹfààní. Fi comment ẹ ṣàdúrà fún mi kó dẹ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run. Lórúkọ Jésù ó máa jẹ́ fún wa. Iyọ̀ ajé olókun ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Gbogbo order yẹn máa jáde ní ọjọ́ Tuesday. Yes, gbogbo order yẹn máa jáde. Èmi náà ti ń fàṣì ṣe yẹn sọ wọn kan tí mo nílò mo ti ń gẹ̀ẹ́tì ẹ̀ sí. Gbogbo ẹ̀ ó máa wò ó. Kò sí ní tó lò fún. Ọlọ́run ni kò ń ṣèyàn, mo sọ fún yín. Ohun tó bá ti gbé Ọlọ́run ga síwájú ẹ̀ dandan ni kí Ọlọ́run kó dá sí. Ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ nínú ayé gbogbo wa. Ọlọ́run dẹ̀ máa ṣiṣẹ́ ayé wa ní àṣẹ pé ojú òní tì wá ní orúkọ ńlá ti Kristi. Bẹ́ẹ̀ ló máa jẹ́. Iyọ̀ àṣẹ wà, iyọ̀ ajé olókun wà, méjèèjì ló nílò. Nítorí pé ó máa lò fún àwọn iṣẹ́ kan ní àwọn àkókò yìí. Wàá dẹ̀ rí ẹ̀rí. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Olúwa wa. Àmín. Thank you. God bless you.